sọ̀rọ̀ ni mo fọkàn sí o ibẹ̀ mo dúró sí mo fara mọ́ mo lẹ́sẹ̀ ń bẹ̀ bá a bá máa lọ síwájú ju bí tá a wà yìí lọ ẹ dìde ẹ túnra mú ẹ má bẹ̀rù ogun tí ò ní pani ò ní padà pani ẹni tọ́lọ́hun ò bá pa ẹ̀dá ò lè pa èmi dẹ́ ń wo ìbẹ́ gbé mi sínú omi tó ń sàn mi ò ní lọ orí ajá kì í wọ mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbé mi sínú iná ọ̀rọ̀ mi ó jà sí Ṣẹ́dírákì Méṣákì àti Àbẹ́dínígò bẹ́ẹ̀ gbé mi síwò kìnìún bàbá di Dáníẹ́lì sínú bẹ́ẹ̀ ọlọ́run á ràn yín lọ́wọ́ kò sí ọ̀nà àbáyọ there is no alternative no part 2 no kò sí àbúlùmọ́là á padà sí region ni nígbà tí aráalé wa fi wà níjọba tá a wá sọ pé ẹni sùúrù o ẹni sùúrù aráalé wa fi wà níjọba tẹ́ ẹ bá gbàgbé wọ́n pè pàdé kan káàkiri nípa kájọ sọ̀rọ̀ yìí náà ni ẹni wọ́n ní kẹ́ ẹ sún mẹ́yìn wọ́n ní kí wọ́n fẹ́ rí mi wọ́n ní kẹ́ ẹ sún mẹ́yìn nígbà tí aráalé wa fi wà níjọba lọ́jọ́ sí wọ́n fẹ́ ṣe gbogbo nǹkan wọ̀nyí ó wá halẹ̀ mọ́ wa ó ní àgbọ́dọ̀ sọ̀rọ̀ ń parí jọ o ó ní àgbọ́dọ̀ sọ̀rọ̀ ń parí jọ ó ní state nìkan ní ká sọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ lè blame àwọn gómìnà tí ò sí bí ó níbi tágbára gómìnà mọ wọ́n ti gbé kìnìún gbogbo àwọn tó ń ṣàrẹ wa wọ́n ti sọra wọn di kìnìún ibi téèyàn kan bá ti fẹ́ sòótọ́ báyìí wọ́n ti wá mọ́débẹ́ o àwa á débẹ̀ ibi tí wọ́n ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ làwa á tẹ̀ ọlọ́run ọba á gbà wá lọ́wọ́ ẹni tó ń fẹ́ ní tipátipá tọkàn wa ò fẹ́ ẹ̀bẹ̀ tí mo bẹ̀ yín ni pé ẹ ronú jinlẹ̀ o aráalé ẹni lọ̀tẹ̀ ẹni bíbélì ló sọ bẹ́ẹ̀ o tí ẹ bá ti sọ̀rọ̀ kan báyìí wọ́n á lọ gbénu tẹlifíṣàn gbogbo adúrú pàdé gbogbo wàhálà tẹ̀ ṣe wọ́n á ní we don't want restructuring sọpọlọ wà nù àwọn tó ń sọ yẹn kó sọpọlọ ibi tí aráàlú bá lọ lèrò máa ń lọ ibi tí àwọn èèyàn bá ń lọ ni kó o lọ ibi tí Yorùbá bá ń lọ ni kó o lọ ẹ̀yin náà máa dáadé wa tí mò ń dákọ ń ò ní fẹ́ dárúkọ ẹ̀ Ọlọ́run á pẹ̀lú yín ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ẹ má gbàgbé o èmi fẹ́ jàre o àá máa sọ tó bá yá. The representative of